Amira kawan. Apa yang kamu? Apa yang kamu? Assalamualaikum. Ini nak kena tu mana pun. Yes, alhamdulillah. Ni banyak simak kan ada ni. Pulau mana lagi baba o? Pulau mi mo wa, jẹ mi pa. Dadi mi mo tuntun yín kí. Ini dah mana, ini mana. A dúpẹ́ fún Ọlọ́run ba leke ọlá. A ṣèkẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kí ni nǹkan tó gbé wa débi náà ju sábàbí àti kádàrá lọ. Kí lorúkọ ẹ̀gbọ́n yìí? Mr. Adigun tó jẹ́ pírẹsẹ̀ntà bí mo ṣe wá sí ọ̀dọ̀ bàbá wa Délékè ní Ọ̀ṣun. A bá sọ̀rọ̀ kan rọ̀. Mo bá ní àṣemálàmù akadi mo bá ní kí tó bá jẹ́ tìyún náà ni mo mọ̀ wọ́n o ṣe ní nọ́mbà wọn. Mo bá gba nọ́mbà wọn ni mo bá kí dádì mi lórí fóònù. Lọ́rọ̀ wá di aládòsì túbóòtù lára mi pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú bó ṣe kí mi mo sì yọ̀ǹda gbogbo tí ń jẹ́ kéèsì tí mo ní against ẹ mo withdraw ẹ èmi gangan fúnra mi mo wá yọ́nú sí ọ ibẹ̀ wọ́n sì pè níṣẹ́jú mi gbọ́rọ̀ yẹn ti tán ibẹ̀ ni mo ti wá sọ fún dádì mi bí mídíà ṣe rí kò ń ṣe gbogbo ẹni tó bá jókòó sí yín òun ni ó wù láti faṣọ yín ya àbí kó sọ búburú òun kàn fẹ́ jump on moving train nǹkan tó ń ṣẹlẹ̀ ní táìmù yẹn ṣùgbọ́n kíní yẹn àwárí gbígbà pé nǹkan tá a kàn ṣe lásán ni ṣùgbọ́n àwọn ò rí nírí bí àwọn bí ó ṣe rí pé kíní ti ń tá ní ṣí méjì Àlàjí fún tẹ́yìn ò bá fẹ́ ṣe gbèsè àwọn olólùfẹ́ yín ò ní pé tẹ́bà ṣe gbèsè yẹn àbí ìdán sọ àbí bẹ́ẹ̀ ni ó ṣe rí torí ẹ̀ mo ṣe ń fi ẹnu mi bẹ̀bẹ̀ wọn fọ́ọ̀sì mi o mo ń fẹnu mi bẹ̀bẹ̀ torí pé ọmọ kékeré fẹ́ ṣe bí àgbà ọjọ́ orí òde jẹ́ àwa náà tá a sì ń ga lọ kò sí bá a ṣe ní kọlu àwọn èèyàn ṣùgbọ́n àwa dúpẹ́ tó jẹ́ pé irú yín tá a kọlù kìí ṣe ń tí mọ́ pé kéèyàn rí kéèyàn tán sínú ayé adúgbò tó jẹ́ ìpẹ́ tó máa ń fẹ́ jẹ́ kí ọmọ ìkéré ṣe dáadáa kó níláárí kó ga ni ọlọ́wọ́ àwọlá abẹ́ yóò mọ̀ tẹ̀yìn náà síwájú sí àwọn ọmọ tí yín náà wọ̀n ní pàdé àgbàkú ayé lákòótán rọ̀ mí ní pé kò ń ṣe pé bóyá nínú burúkú sí yín àbí pé bóyá èèyàn kan sanwó fún wa pé ẹ lọ bú wọn àwa kan fẹ́ jump on moving train pé ká ṣe ká kó ń bẹ́ẹ̀ ọlọ́mọdé á ṣe nǹkan tí yóò ti wàhálà ẹnu iṣẹ́ ti wá ní jẹ́ mọ̀ pé amúlùdún làwa gbogbo èèyàn ló yẹ ká bá ṣe orúkọ mi tún wá jẹ́ Ridwanullah so kò sí nǹkan tó mú mi lè tako ẹ̀sìn Islam àbí ẹ̀sìn kankan ṣùgbọ́n àwọn akẹ́fẹ́ trend ìpèjẹ́ ń ṣe àwọn èdè mọ̀ pé táwa ń ṣe yẹn ó ń láǹfààní láti fẹ́ ba orúkọ ẹlòmíì jẹ́ láti wá fi kún láti fi kó tán yẹn ní fídíò tí mo ṣe tí mo ní ṣe bó ń gbowó ń Saudi mo búra pẹ̀lú SMS fàtọ̀ náà ọ́fíìsì mi yìí lẹ́rìí kankan pọ́n gbowó ń Saudi o anybody ò sì sọ̀rọ̀ yẹn fún mi ṣùgbọ́n àwa máa ń wá nǹkan tí ọ̀rọ̀ ṣàfihàn lẹ́nu ń bà mí wọ́n wá fẹ́ fi kinní kan bẹ̀yìn Àlàjí ẹ lè rí comedian bíi tiwa náà tó ń gábọ̀ tó forúkọ yín kọ́bọ́dì tí bàbá wọn náà bá jẹ́ èèyàn rẹ̀ wọ́n àbí tí ó ń trend lọ́wọ́ wọ́n sọ̀rọ̀ ń pẹ̀ láti fi ga ọ̀sán tó bá pọ́n láyé lẹ́kùn mọ́ ẹni tí ò jẹ́ nǹkan kan lé ayé àlè sọ̀rọ̀ ẹ̀ ká fi trendy ṣùgbọ́n torí bẹ́ẹ̀ jẹ́ nǹkan náà la ṣe ń sọ̀rọ̀ yálà ire àbí bí kìí ṣe Fàlàjí nìkan mo fẹ́ jẹ́ kí gbogbo èèyàn kẹ́kọ̀ọ́ yálà ire àbí bí tó o bá ti jẹ́ ológo tó o sì nípa tó o ní ìwúlò lọ́wọ́ nílé ayé yálà ire àbí bí wọ́n sọ ń pẹ́ ojú ọbọ ẹni tí òyìnbó tó ní kó ṣe sọ́rì tó ṣe kinní tó bá sáà ti ṣe sọ́rì yóò sá kúrò ní àtìmọ́lé ṣùgbọ́n mo dúpẹ́ fúnra mi mo wá mo fi ànábì Ọlọ́run búra wọn ẹ̀jẹ̀ mi ń pawó ṣùgbọ́n ọ̀rọ̀ kúnrọ̀ mo ṣe rò pé àṣẹ tó sì Lálàjí wà tí mo sì wà ní Òṣogbo mo ṣe rò pé kí n wá kí wọn kí n tún wá ṣàlàyé fún wọn torí ìjọ́ mi kí wọ́n mọ̀ pé kò ń ṣe pé àmọ̀mọ́ ń wájà àwọn àbá ń wá wàhálà ìrẹ́ òsì ní wáyé yóò tiẹ̀ ṣe wáyé á ti gbọ́njú gbà yẹn lọ mo dúpẹ́ gidi gan gẹ́gẹ́ sí ara mi mo fi rìn wá pẹ̀lú fẹ̀sí ni alhamdulillah so tí Àlàjí náà bá ní nǹkan tí wọ́n tún fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ. tó adúpẹ́ fún wọn náà alhamdulillah adúpẹ́ fún wọn náà alhamdulillah. mo jókòó mo ṣẹ̀ dé láti kóòtù kan láti dé a wà ní kóòtù láàárọ̀ ìní ní tó sì fà irú ọ̀rọ̀ bíi defamation yìí náà wọn náà ló fà á so bá a ṣe wá dé láti kóòtù mo jókòó mo ń báwọn èèyàn sọ̀rọ̀ lókè sọ́ọ̀lì náà wà bẹ́ẹ̀ ibi tí mo ti báwọn èèyàn chat mo bá rí message lójú ọkọ pé ó dà pé mo kọ́ tẹ̀ pé who is this calling me mo bá rí bàbá mi ò mo ní ta lélẹ̀ bá rí who are you wọ́n bá di bàbá Ládò mo ní bàbá Ládò báwo bàbá Ládò tó ti bú mi bàbá Ládò tí wọ́n bá aládò alájú tẹ̀lé ta wọ́n fẹ́ kí tẹ̀lé ta pé sẹ́pọ̀ sí ni kí náà tó dáa tún ṣe o. bàbá Ládò kí ló ṣẹlẹ̀ mo lábì bàbá Ládò gbọ́ pé
mo ń pitú lọ́wọ́ lórí ẹnìkan tó bà wá lórúkọ jẹ́ pé ṣé kìí ṣe pé yóò dẹ̀ wá rí o. ọ̀rọ̀ kékeré náà a kàn ní ká kọ́ ẹni ẹlẹ́kọ̀ọ́ díẹ̀. orúkọ wo ní bàjẹ́. so ìyẹn ni mo wá rí tí mo wá wò pé this is very funny o ẹni tó jẹ́ pé as at bí 2 weeks ago mo ti ń sọ fáwọn ọlọ́pàá pé ṣiṣẹ́ wọ́n ní málàmù ẹ fọkàn balẹ̀ wàláhì súnmọ́bí láì mo fọlọ́wọ́n ọba búra wàláhì wọ́n bá ṣẹ́ lọ kódà mo ti pè ń bì mo ti pè wọ́n bì ìgbà tí mo gbọ́ nígbà yẹn mo ti pè wọ́n ẹ pè wọ́n lórí kọ́ọ̀lù náà mo ní petition yẹn bẹ́ẹ̀ni mi ì ṣe mọ́. ní tí mo kọ́kọ́ gbọ́ ní pé aládùn kí ọṣẹ wo ló fi wẹ̀ ó sì túbọ̀ tún kan lára mi ní ìsìn ṣé lọ́ọ̀sì ló fi wẹ̀ ní àbí joy mo kàn decide náà ni wípé jẹ́ torí wípé látijọ́ tí àwọn ọ̀rọ̀ defamation ti ń ṣẹlẹ̀ kò tí ì sí ẹnìkan tí mo rán lọ ẹ̀wọ̀n. àti lẹ́nìí mo sọ fáwọn kan ní court tàwa lẹ́nìí mo ní ó di èèyàn 20. kò sí nínú rẹ́kọ̀dù rárá kankan ṣàtúnṣe mọ́ borúkọ mi jẹ́ kò sínú rẹ́kọ̀dù ọ̀tọ̀ ni ẹ tó burú ọ̀tọ̀ ni ẹ tó ní pọ́lísì. èyí tí mo sọ fáwọn ọlọ́pàá ń wá yìí náà mo ti sọ fáwọn ọlọ́pàá pé tí ẹ bá ti mú kọ́kàn dààmú díẹ̀ ni. kò ní ìdí àní dáàmú mọ́ mo ti múra mi wá kò ní ìdí mo ti múra mi wá ọmọ ti wá bá bàbá mo ti ṣàlàyé tó dìrọ̀ mọ́ fún ọ. mo ti sọ fún ọ pé tí ẹ bá mú mi ní kíkan ìjọ tí Awíkonko bú mi kì í tiẹ̀ wá ṣe ìbúlẹ̀ Awíkonko sọ ó ní kí wọ́n lọ sọ mí lóko pa ìyẹn tí ẹ wá burú gan investigation ó ní tí a bá ti rí Yusuf Adépọ̀jù ẹ bá sọ lóko pa ẹ bá pa so àti máa ń wá Awíkonko ọdún kẹta tí Awíkonko ti ṣe ọdún kan ti ṣe oyè ewì tí ẹ ní àwọn kan ló gbéṣẹ́ fún ọdún kẹta ni wọ́n tó mú yes torí mo ní mi ní filẹ̀ ọ̀rùn lẹ̀ mo lẹ́mìí gan mo lẹ́mìí lórí mátà yẹn àmọ́ mi ní yànyàn jẹ mo sì ní spirit of forgiveness Murtala Ògúnfẹ́mi ó ní number 1 person ní Nàìjíríà tó wọ́pọ̀ bẹ̀rẹ̀ sí dífẹ́mù mi ó dífẹ́mù ó pè mí ní Ebola kankan ní ìmọ̀ níbi iṣẹ́ akáfẹ́ ṣùgbọ́n ọjọ́ tí màá foríjìn ó kà pè mí lórí fóònù náà ni wọ́n mú èèyàn kan tó súnmọ́ ọwọ́ àwọn báyìí pé in tí ó ṣẹlẹ̀ sẹ́ni tó bá ṣẹlẹ̀ sóò wàhálà ni ó kà pè mí lórí fóònù ọdún yẹn wà dì sí ó ní Malam Yusuf ẹ dákun mo fẹ́ bẹ̀ yín nù wàláhì mi ìfojú kan bí mo ṣe ń sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún mi ní mo ti foríjìn exactly bẹ́ẹ̀ náà ni anaconda ibà ṣègùn anaconda kan jáde ó ní Yusuf tó jẹ́ pé èmi àti ẹ̀ báyìí a jọ wà níwájú ẹni tí wọ́n tọ́ gbọ́ ọwọ́ fá tí wọ́n kó kíní fákalẹ̀ ọmọ Ifájú ya bí ẹlẹ́bùrú bọ́ lọ bó ti wá ṣe tánjọ́ náà àwọn èèyàn bá sẹ̀ ní fídíò sí mi mo ní ewu tún lélẹ̀ mo bá pè lórí fóònù mo ní ẹ pẹ̀lẹ́ o alàgbà mo ní mo gbádùn fídíò tẹ́ ṣe yẹn o èyí àti Yusuf Adépọ̀jù ẹjọ́ wà níwájú àwọn tí ó gbé kíní fún ní ó ní Málámù ẹ̀rọ pé ǹdọ́ yín mọ̀ ní wọ́n lọ yín lé sọ̀rọ̀ yìí mo ti ṣetán kí n tó mọ̀ pé ikú ti pa mí. ẹ̀yin tó ti kú fẹ́ rìn bí tẹ́lẹ̀. wọ́n lọ kú sẹ́rìn náà ó ní Málámù ọlọ́ngbọ́ tẹ́ ẹ bá kàn sọ pé ẹ fẹ́ fìyà jẹ mí ní ìsìn mo kàn jẹ ní àgbà létà ló wá sọ fún mi pé òun fẹ́ trend òun máa lọ bá àfà ní bẹ́ẹ̀ni kan tó bá lórúkọ kàtí ẹ̀ bú kan bú mo ní o lè trend náà o ìwọ káti ẹ̀ wá lò tí ẹ̀ wá bú mi ìwọ tí ẹ̀ wá lọ sọ̀rọ̀ kan tó jẹ́ bí ọ̀rọ̀ àdídùn àwọn èèyàn fẹ́ gbọ́ náà àwọn ọ̀la ìkẹ́ náà èmi kẹ́ ti bá rí gàmà ní eléyìí ló sọ̀rọ̀ mi dáadáa ẹ bá ń pè é ẹ bá ń wá nǹkan kan fún ó ti tó sọ tí wá burú jù àwọn ọ̀tá mi wá gbé náà wá broadcast ẹ̀. ó rí mùsùlùmí tí ó broadcast. àdàdà mú ní tó ṣe yìí ṣe gan-an ó ní kí n dákun kí n jọ ó ní kódà gan ní tẹ́ẹ̀fì mà ní ó ní lẹ́nu táìmù tí mò ń pín òun yìí àwọn DSS ti pé o mo ní bẹ́ẹ̀ ni mo ní mo ti sẹ́ni orúkọ ẹ̀ fún ọ pé ẹ má bá mi wá mọ̀ ń wá o ó ní ẹ mọ̀ mọ̀ mi ẹjẹ́ bó ti pọ̀ tó wọ́n wá bọ́ta ó ṣe ọbẹ̀ mi ì fojú kan báyìí mo fi lẹ̀ náà and so on and so forth wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà. oníṣẹ́ ó sì ti kún kì í dárí jiyàn kì í dárí jiyàn ó ní wọ́n ti kò sọ sẹ́ni pé tí wọ́n lẹ́bẹ̀ wọn èèyàn kan tó lọ ẹ̀wọ̀n ní nkí àwa òun náà ni captain kì í ṣe kó bú mi o ó lù wá ní jìbìtì ni. ìyẹn gẹ́gẹ́ ìbámu ti lọ ẹ̀wọ̀n òun gangan ló sọ fún adájọ́ torí wípé bàtà mú a expect kan bẹ̀ wá but nígbà tí wọ́n mú wọ́n gbé dé police station àwọn ọlọ́pàá bá gbé ó di kóòtù àwọn àti rò pé ṣe àmọ̀pẹ́ tó bá gbéyàn dé kóòtù ìfún kó jẹ̀bi tí ó sọ ní ẹjọ́ náà ni pé mi ò jẹ̀bi o wọ́n wà ní òkè ẹ jẹ́ ká lọ remind ẹ̀ a kàn sọ fún àwọn ọlọ́pàá ni pé a withdraw case ó ti gbowó yẹn ó ti gbowó yẹn ó lù wá jìbìtì yẹn perfectly but ó fọ́ náà lù wá jìbìtì ni torọ́ parọ́ ó ṣe gbogbo ẹ̀ but má ṣe gbé dé báyìí àwọn èèyàn ti mọ̀ pé ti mú ó dẹ̀ mọ̀ pé ẹ̀sùn pọ̀ lọ́wọ́ kí ni tí ó kàn sí ó kàn sọ bá dájọ́ ni pé mo jẹ̀bi o adájọ́ ti ní ọyá máa lu ẹ̀wọ̀n ọdún kan oṣù kan nìyẹn ní Abolongo otherwise
ìbámu ti lọ so pé nìkan wá dìfẹ́mù mi ní Nàìjíríà tí mo wá mú ẹni yẹn pé wọ́n wá convict ẹ̀ wọ́n wá lo ẹ̀wọ̀n wọ́n lè remind wọn o kò tí ì sínú rẹ́kọ̀dù àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta màá fẹ́ nìkan jó fún. wàhálà tún bọ̀ wàhálà Ọlọ́run ní ẹnu ọjọ́ mẹ́ta màá fẹ́ nìkan jó fún. ìdí tí màá fi fẹ́ nìyẹn jó fún ni pé ó ti kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ mo foríjì ó ṣe lẹ́lẹ́kejì mo foríjì ó ṣe lẹ́lẹ́kẹta mo foríjì òun gangan ti bọ́ta ó ṣe retraction mo foríjì ó wá tún wá lọ open page another one yes ó tún wá fi ń defame gbogbo family ó fi defame ìyá mi ó fi defame bàbá mi ó yẹ kọ́ lọ ó fi defame gbogbo àwọn many academic members àwọn èèyàn káàkiri gbogbo Nàìjíríà wọn àti wá stop wọn tún ti fi defame mi lẹ́ni mo wá ní I will teach him Ọlọ́run ràn mí sí Ọlọ́run sì ràn mí sí lọ́wọ́ so ká fi yàn lẹ̀ aládùn Ọlọ́run ọba dúró tiẹ̀ ọ̀rọ̀ jókòó mo ti àgbà fẹ́ béèrè pé irun tó ṣe yìí èló ni wọ́n ń ṣe mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ ní òní mo ní irun rẹ̀ yìí mo ní bó láti sọ̀rọ̀ ọrùn ẹ̀ ó ní mọ́lá mo ti ń dọ̀jì yín náà tipẹ́tipẹ́ pé kẹ́ ẹ má bàa rí ọlọ́gàn lẹ́rìí ni ẹ wò ẹ bá wá nǹkan kí n lọ sí yìí ní ṣé má ṣẹ̀mọ̀ kọ́nà kó ṣàánú wa èyí tí ó dájú náà ni pé kí gbogbo wa kájọ àlìjẹ́ náà nígbà kan lẹ́nìkan sọ fún mi pé ìyàwó aládùn sẹlẹ́mà ní ṣé mo parọ́ bó láti sọ di mùsùlùmí yóò di mùsùlùmí àbí rídwánù láì ní o bóyá kó di mùsùlùmí Ọlọ́run sì rọrùn Ọlọ́run yíyan padà Ọlọ́run lọ́ba tí yíyan padà èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn kì í fọ́ọ̀sì so ẹ sáàmù sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má wà kí á fò ẹ má wà kí á fò àwọn èèyàn ara kan wọ́n sìn o defamation lé o defamation lé o etí tó bá lọ́kọ́ ni ó gbà pọ̀ etí wọ́n máa bọ̀ sí kò sí àwọn ti bí mọ́. rárá ó ti lọ torí pé ó náà ló bá la tó ní akadìpù èmi ti wà lẹ́rẹ̀ẹ́ ni mo ti fún ọjọ́ àwọn èèyàn ní ó ti fún nǹkan ní ìdàpọ̀ ẹ mọ̀ nǹkan mọ́. ìgbà yẹn tẹ́mi náà bá padà tún àwọn fídíò yẹn máa ó lè torí pé normal àwọn ìlú òpé mo lo ti rí ìgboyà yẹn definitely ẹnìkan ní láwọn ọmọ ìṣẹ́ wọ́n sì ráwa wá tẹ̀ ń sọ tó bá wà lẹ́nu ni. ẹ̀sìn mọ́ tó wájú lágbára ni wípé táwọn èèyàn bá ti rẹ́ tó dì fèmù mi bí DSS ṣe ń pè mí làwọn ọlọ́pàá máa pè làwọn ilé ọmọ máa pè pé malam ẹ fi dá wa pé we will teach him lessons ẹnìkan nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ akẹ́kọ̀ọ́ wàhálà ẹ̀wọ̀n ọmọ dáa defamation ọmọ dáa ẹ̀dọ́ tomi lójú pòrò abánidó ní bá mi débẹ̀ comment section ọmọ tí ó ní súnmọ́ ó ní pọ́nmọ́ ìdílé ọdí o. aládùn ṣe program àwọn kan kọ́mẹ́ǹtì sálẹ̀ wípé kò sẹ́gun ó lè bá wọ̀n náà kìnnìkan ẹnìkan wá sọ̀rọ̀ kan pé lógójì ẹ̀ wọ́n mọ̀ pẹ́ bẹ́ẹ̀ lẹ́. pé Malam Yusuf wọn ní torí wípé látijọ́ tí mo ti wà láyé mi ń ṣe sọ́rí rí fún àwọn èèyàn ní sọ́rí pé mo bá lọ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o kì í ṣe sọ́rí wípé sọ́rí wípé má bínú má ṣe kinní kan mo sọ ilé ìkó rí bẹ́ẹ̀ mi ń ṣe torí wípé mi kò sẹ́ni tó lè sọ pé bóyá mo bọ́ta mi ò ń báyàn mi ò ń ṣe defamation ṣùgbọ́n torí bọ́ta wọn tó ti ṣe náà ẹlòmíì náà mọ̀ gan irú gbogbo tí ń sọ náà ní ṣe ẹlòmíì gan àníbo bí ẹnìkan léèrè mo forgive ẹni ẹlẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n pè ní Ìbàdàn náà ni ṣéwù Ọlámìlékan ṣéwù gbogbo ìgbà tí mo wà London mo di àwọn ọlọ́pàá wọn aládèkò àwọn ọlọ́pàá wọn láti Ìbàdàn àwọn DSS wà wọ́n ti máa mọ̀ pé wọ́n wà pé wọ́n saka ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ gbogbo èèyàn bàbá Alhaji Kunle Sani bàbá mi Alhaji Kunle Sani bàbá wa Dr. Dawud Amalaga gbogbo àwọn èèyàn president Nàkọ́mbíò chairman Nàkọ́mbíò nìbàdàn gbogbo àwọn èèyàn kí n dákun kí n jọ bá mo wá dé láti London wà bá mi ní police station ó ní tí n bá ti sọ pé mi fún mi èmi gbàgbé ẹ̀ ìgbà tó kọ́dé àwọn ọlọ́pàá ní ẹja ó ti ẹ̀sùn ọjọ́ kan mo sùn nínú sẹ́gun ní rárá ní tí mo wá fẹ́ fàyọ ni mo wá bí léèrè mo ní gbogbo tó ń ṣe yẹn kí ni onímọ̀lá wàláhì bí kàn káàkiri cruise ń tèmi. àdúrà ọ̀rọ̀ ìwọ fi káàkiri. mo ní òun fi láàfù bí káàkiri cruise ọ̀sán kan yọ wípé mo kàn inú mi kàn yọ ni o because wọ́n bá sọnù sẹ́ẹ̀lì bíi dọ́mẹ́ta sẹ́ẹ̀lì ọ̀dá o sẹ́ẹ̀lì ìwé tó bá ti lọ sẹ́ẹ̀lì ni àwọn èèyàn ti lọ bẹ̀ náà rí o sẹ́ẹ̀lì ọ̀dá o ọ̀rẹ́ wa kan bíi ọ̀sẹ̀ méjì kankan ló lò bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. ọ̀sẹ̀ kan gan èyí ò jìrà dáadáa. Ọlọ́run máa. téèyàn bá sùn ta lé gan yóò mọ bí dára ẹ̀ kú sí lọ́sẹ̀ lè ṣe tó bá sọ pé sẹ́yìn. sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ Ọlọ́run tó gbogbo wa ṣe Ọlọ́run tó wa ṣe Ọlọ́run bá mi fi ṣe ẹ̀ṣọ́ ẹ̀rọ ètò mi fẹ́ náà ni wípé kí wọn náà dàbí irú wa yìí kí wọn máa ṣe wá sí
àwọn àfún ẹni láwà ní. Yóò wá sọ pé àwọn náà bí mo ṣe wà àwọn èèyàn mọ sórí mi ìyá mi nì wọ́n mọ̀ pé mo le ìyá àbíṣẹ́ mi le wàláhì mo le ìgbà tí mo burú gan mo le gan mo lákàntì ogun tí gbogbo ẹ̀ tí mo ní tọ́pọ̀ ní àwọn èèyàn mọ̀ wàláhì mo le gan èmi gan mọ̀ pé àwọn kankan gbénú mi gbà náà ní o ogun jọ bàbá Adépọ̀jù kọ́ lọ́ fọ̀rọ̀ kan àwọn náà máa ń jó gbogbo àkáǹtì mi ná mi ì sunlé ìbáwọn nì wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà wọ́n máa fowó lẹ̀ mọ́ṣáláṣí ni pé ẹ má bá gbé ọmọ yìí àbí bọ́pá lọ́wọ́ mi ì sunlé ṣùgbọ́n nínú mo máa ń sún lóhùn tí gbogbo èèyàn bá ti sùn tán ní èmi náà wà dọ́gbọ́n wá wọ́n mi mo lé gan ọmọ ń dẹ́ kan wo gan o wàláhì ìjọ nílẹ̀ nìkan rí mi wípé ajá mi tí mo máa ń lò níjọ́ náà nǹkan mo ní mo rántí pé mo ra ajá ìlú mo ra ajá níjọ́ náà lọ wà náírà 50 kọ́bọ̀ something like that tí mo máa fi ń dẹ̀gbẹ́ ògùn sì pọ̀ ká lọ sún odò fún bí ọjọ́ méje àwọn wáyé ń gbà náà àmọ́ gbogbo ẹ̀ náà ní ìsìn àti dúpẹ́ fọlọ́ èyí ọpẹ́ tí mo dún náà ni pé èèyàn ò bá ti kú síbẹ̀ èèyàn lè ti kú o bóyá ọdẹ kan lọ́kàn bóyá ọdẹ kan lọ́kàn gbìyànjẹ jẹ bóyá ọdẹ kan pààyàn dànù lóru bóyá ọdẹ ló kan kọlu yàn láyé èèyàn kan bàjẹ́ ni àdúpẹ́ fọlọ́ ṣé mi náà ni mo máa ń ṣe wá sí ni mo wá rọ̀ yìí àmọ́ gbogbo ìpáàní tí mo ṣe ń gbà náà Ọlọ́run pìpì àmì fún àwọn ọjọ́ ìní mi torí pé tí ẹnìkan bá lóun fẹ́ bá mi fa wàhálà mo rẹ́dí o àmọ́ mi ní wà lórí àbòsí mi sì ní yànyàn jẹ mo lè ná millions of naira láti gbẹ tí wọ́n bá yàn jẹ mi àìmọye àwọn míì tí wọ́n yàn jẹ gàtọ́ ẹgbẹ́ tọ́lá pè lórí fóònù pé bálà lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn wọ́n fẹ́ yan ẹnìkan jẹ ọmọ wọn mẹsẹ̀ náà ní kidnapper ni bá a ṣe kò sí nìyẹn ọ̀n ti tí mo rẹ̀ ń súnmọ́ rí wípé wọ́n fi ẹnìyẹn lẹ̀ kì í ṣe kidnapper wọ́n kàn rò kẹ́yìn ni ọmọ àlògùn náà dẹ̀ ni so bí mo kọ́ mẹ́jọ ọmọ àlògùn káàkà pè mí lórí fóònù so Ọlọ́run ọba dúró tì mí ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí gbogbo àdáwọ́lé wa Ọlọ́run tó já sí dáadáa àní kan àdánwò ẹni tí aburú ọkàn tí ó kàn wá Ọlọ́run mọ́jọ kókó pa ó mọ́jọ àkóbáyàn mọ́jọ wa náà kóbáyàn o wọ́n sì jẹ́ wọ́n jí wa gbé mọ́jọ wọ́n jí wa gbé orí pé Nàìjíríà le gbogbo wa kọ́ la ní security ifun àwa ta ní security gan àtúnbẹ̀ Ọlọ́run náà èyí security gan náà ṣùgbọ́n Ọlọ́run náà ní sọ security àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ọba dúró tì í inú mi dùn púpọ̀ yóò ní mo fi sọ wípé mo ní mọ life tèmi simple wàláhì mo ti pe àwọn ọlọ́pàá àní Alhaji sọ pé aládùn wọ́n tún fi láti Ìbàdàn sí bó mọ̀ ṣe pé bóyá mo ń ṣe mistake o. torí pé a ní aládùn nínú mi. ọba tún kọ́kọ́ pè mí lẹ́ẹ̀mẹ́ta pé aládùn ìwọ ó pè mí wá ó ní àdádi àrí bí inú fídíò ṣe rí. kò sí problem kò sí problem àìmọ̀ yorùbá èmi ìfẹ́ kéèyàn nínú Islam. àwa gbọ́dọ̀ dọ̀bálẹ̀ nínú ẹ̀sìn tiwa bákan náà gbogbo wa rí. nínú àṣà tiwa sọ́rí. ẹ̀yin mọ̀ ìjà máa dọ̀bálẹ̀ fúnra wa ká bọ̀ra wa lọ́wọ́ báyìí. ìdẹ́sẹ̀ o. bọ̀ra wa lọ́wọ́ báyìí. gbogbo gẹ́gẹ́ fi jù mí lọ o. ẹ sọ ìtàn ajá wa nira 50 kọ́bọ̀ tẹ́sí ti dàgbà bá mi. tí mo sọ ti pẹ́ bíi 35 years ago more than 35 years ago. ká ní gbogbo gbàyẹn gan ká ní kọ́lọ́pàá mú mi déwájú ẹ̀ òpin ṣe ìbò iná ni wàhálà wa kọ́ sí. ìjọ wọn mú àwọn bẹ̀yìn látọ̀kẹ́ ni pé àwọn ikọ̀ bódì mú lẹ́sẹ̀ ni mo wá dúró báyìí wọ́n sọ wípé my brother look at me wọ́n náà fẹ́ sàánú mi wọ́n ní kí ló sọ débi àwọn ikọ̀ tí wọ́n kéwì yẹn mo mọ̀ wọ́n. má ṣe bẹ́ẹ̀ mọ́ o ó lọ́wọ́ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀bẹ̀ wá pọ̀ wàláì mi ní kan lọ fílẹ̀ náà kan lọ psychology so gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò mí kò sí wàhálà mọ́ o mo ti withdraw petition orí fóònù náà mo ti withdraw petition. wàhálà èmi gan sì fi ti ara mi gbọ́. gbogbo ẹ̀yà kájú members àti boríjì aládùn. ẹ ṣe o ẹ darapọ̀ mọ́ mi padà o àti nǹkan tí ó lòdì sí yín mọ́ láyéláyé àti láyéláyé. tá a bá mọ̀ pé torí pé ó bọ́ sí pàjáwìrì àbáníkan dáná àbáníkan ṣe yán kò sí tí ò rọrùn fún wa iyán àmàlà gbogbo ẹ̀ ó rọrùn ṣùgbọ́n torí pé èmi gan mo fẹ́ rest díẹ̀ torí a ti ṣe wàhálà ọ̀pọ̀ wọn ní ẹsẹ̀ ní so ẹ bá wa manage ilé ọlọ́run dẹ̀ fún wa lọ́wọ́. Alhaji ṣé ẹgbẹ́ tí wọ́n ń sìn kankan náà bíbo. mo ní láti lọ tí mo ti wà lọ́dọ̀ Alhaji ẹ mọ ibi tí mo ti mọ̀ ẹ́ gan pàtó. bíbo kankan ní. ìgbà tí mo ti mọ̀ ẹ́ Alhaji. èyí sẹ́yìn kankan tọ́pọ̀. ó tó gbà kan ìgbà tí mo ti mọ̀ ẹ́. oye small chicken change. ó lè jẹ́ chicken change látọ̀dọ̀ tí yín o kò ṣe chicken change lọ́dọ̀ ẹ ṣe nǹkan yìí báyìí. Àkúrẹ́ lèmi ti wá ṣe gan. Mm. so tẹ́ bá mọ iye ọlá family Alhaji Làbẹ́kà wọ́n ṣe president àwọn bread. Alhaji Làbẹ́kà kan náà. bẹ́ẹ̀ wọ́n ti kú. wọ́n kidnap wọn gbà kan. bẹ́ẹ̀ ni wọ́n padà fún wọn lẹ̀. wọ́n fi wọ́n lẹ̀ ẹ̀dọ̀ ọmọ wọn náà ṣe bread. so ọmọ wọn tó jẹ́ baba Jamiu yes. ìyá Jamiu rẹ̀ gangan sísítà tèmi. ó bí bá máa ń ríra lákùrẹ́ náà. Àkúrẹ́ gangan lèmi ti mọ̀ yẹn. ìsọlọ. bẹ́ẹ̀ ni sà.
bẹ́ẹ̀ ni sá. So tí program bá ti wá wà nílẹ̀ ẹ̀yìn mọ́sálásí ní freedom park wa lọ́hùn. So àjọmọ́ tó sí àjọmọ́ tó gbọ́ ẹ̀rí. Èrò pìtìmù. So ìgbà tí a tó wá dé ibi tí mo wá gbọ́ ní akadipu ní program ní ọ̀bálá òyìnbó ní akadipu kò ní ìlàfojú kan. èrò bẹ̀yẹn náà sì tún lọ èrò bẹ̀yẹn náà sì pọ̀ bá ẹni wíwèrè. tábà gba àga 10,000 shares kò ní tó ọlọ́ọ̀ni máa ṣe rí kinní yẹn olóko báwọn kan tí wọ́n wá wò wípé malamu bó lè ro sí ń pọ̀ tó báyìí tọ́wọ́n bá dẹ̀ ń ṣe program èèyàn ò ní pọ̀ so kò yẹ ká máa lára wa bí bàbá aládùn ṣe wà àwọn kẹ́tì wà tí wọ́n máa bínú ẹ̀ bọ́ bí life ṣe wà nìyẹn o but pèmí máa sọ fáwọn èèyàn pé gbogbo ẹ̀yin èèyàn pátá ẹja ẹni tọ́nà ń bá gbéga ẹni tọ́nà ń bá sọ di nǹkan ẹ mọ́ criticize ẹ mọ́ lára rẹ̀ ọlọ́run máa ṣàánú wa ọlọ́run máa fi lára yẹn sí wa a ti ń bá bọ̀ tipẹ́ it's over 31 years ẹ sì mọ̀ pé n tẹ́yàn ń ṣe for over 31 years ó níbi tẹ́yàn ti bẹ̀rẹ̀ tí n bá sọ gbogbo tójú mi ti rí lójú dáwà yìí àwọn èèyàn sọ pé ọlọ́run ìjáwọn ṣe rúbi ọlọ́run ìjáwọn yìí rẹ̀ sọ́ọ̀dì wọ́n sáà ti jẹ́ àbí ikú tó ti yẹ lórí ẹgbẹ́ àti ń go jágá wọn. àbí àwọn èèyàn tábà gbàgbọ́ oríṣiríṣi ikú tó ti yẹ lórí ìmọ̀ olóbi jẹ́ pé tásìkò èèyàn bá tó kòtò ṣùgbọ́n àdúgbò fọlọ́. mo ní alájí tí ọmọ wo èmi àtàlájí ó sì tún jọ ló sọ̀rọ̀ báyìí. àdúgbò fọlọ́. ọ̀fẹ́ ni fọlọ́. Babalado pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mo sọ ọmọ jẹ́jẹ́ o irun ọdọwọ rẹ o mo mọ̀ pé kí ìpé ṣùgbọ́n yóò máa pé báyìí lágbára Ọlọ́run ṣẹdákun torí wípé gbogbo tó wù kádà lé ayé náà á tó bẹ́ẹ̀ náà ní o. àníjọ́ tí mo travelling tí mo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí mo ṣe ń dé London báyìí náà ni wọ́n sọ fún mi pé ẹnìkan kú ìjọ́ kejì ẹnìkan kú ìjọ́ kẹta ẹnìkan kú ìjọ́ kẹrin ẹnìkan kú inú ẹ̀ náà ni mọ́kọ́ kú padà muslim inú ẹ̀ náà ni manga kú inú ẹ̀ náà ni ẹ̀mílá ṣe ó lè pè mí àti náà là ń sọ̀rọ̀ mo wá ń ka àwọn èèyàn takú tí wọ́n kú inú ẹ̀ náà ni màmá Ọlájídé mo wá ń ka àwọn èèyàn kẹsàn-án wá ń pín ìjọ kan wọ́n wà náà sì ti wà náà so ilé ayé yìí ẹ̀dàpẹ̀já máa ṣe tọ́lọ́run ẹ̀já máa ṣe tọ́lọ́run ẹ ṣe o ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ ṣe fún pẹ́ o lórí ibi programu tá a wá. àbẹ̀rẹ̀ àti programu kan lọ́rùn yẹn. مغني المانع أنظار نافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور